Ìfakọ̀dé bí wà ní òun mọ̀mọ́ fún tó bá kejì ní sọ òun wá sọ pé kò sọ níwájú àwọn ọ̀dọ́ yẹn pé òun ti ra nǹkan báyìí gbogbo ìgbà yẹn lè dẹ̀ ti sá èmi náà kọ́ mú gbà yẹn màá ní gbà tí. Kí ni orúkọ yín? Kẹ́hìndé. Ẹ sọ̀rọ̀ sókè o. Kẹ́hìndé. Kẹ́hìndé kí ni? Yémítàn. Yémítàn. Ọmọ olúbo ni. Ọmọ Abẹ́òkúta. Apá abúlé Abẹ́òkúta. Owú. Owú. Ẹ ti tó bí ọmọ ọdún mélòó báyìí? 48. 48. Iṣẹ́ wo gangan lẹ ń ṣe? Iṣẹ́ babaláwo ṣe. Babaláwo. A ti tó bí oṣù mélòó ọdún mélòó tẹ́ ti ṣe babaláwo? A ti tó bí 15 years now. Èló? A ti tó 15 years. 15 years. Bọ́lá ti kọ́ ṣe babaláwo tẹ́ ẹ̀ ń ṣe? Owódèdí Ìrókò. Owódèdí Ìrókò. Bẹ́ẹ̀. Kí ló ṣẹlẹ̀ kí ló gbé ní iléeṣẹ́ ọlọ́pàá? Ìkejì mi pè mí ní ọjọ́ kan. So ìgbà tó wá pé wọ́n sọ pé òun ní ìdòwó. Tó bá dẹ̀ ní ìdòwó bẹ́ẹ̀ máa ń send owó sí níbi tó wà. Ó wá sọ pé òun ní ìdòwó. Máa nà owó pọ̀ lọ́wọ́ mi báyìí o. Ó wá ní kò sí owó kankan lọ́rùn ara báyìí. Kò wá jújọ́ kẹta ẹ̀ lọ. Ẹnìkan wọn máa ń pè ní Ìfakọ̀dé. Ìfakọ̀dé yẹn ló wá pè mí. Ìfakọ̀dé yẹn ló pè. Ó pè ìkejì mi. Ìgbà tó pè ìkejì mi, ìkejì mi wà lẹ́nu ìparọ́. Ìkejì mi wà lẹ́nu iṣẹ́. Ìkejì máa ní Ìfakọ̀dé pé òun o, òun ò mọ nǹkan tó pò òun fún o. Bá ní bá lọ bá Ìfakọ̀dé. Ìgbà tí mo dọ̀dọ̀ Ìfakọ̀dé wá sí àlàyé mi pé nǹkan pé òun nídìí orí. Nígbà àwọn ọ̀rẹ́ nǹkan ló fi lóní ìdí ẹ̀. Mánà nǹkan tó bèrè yìí ayé ti le. Ó bá ní tí bá ní àwọn tó bá mọ̀ bá ní òkè kọ́ máa wọ̀rí pé máa sọ fún ẹnìkan pé tí bá ti ṣàlàyé fẹ́ nìyẹn kọ́ pé ó máa rí. Ṣùgbọ́n kó tó gbà yẹn ẹni yẹn tó jẹ́ Kazeem yẹn ní táìmù kan àjọ àgbàtà wà lágọ̀ọ́kà Kazeem yẹn máa wá sọ́dọ̀ wa ní àgọ́kà. So Kazeem yẹn mo wá bọ̀ láti pàtí mo wá pàdé Kazeem ní òru. So ó yàrá fẹ́ ṣe nǹkan tí ò dáa fún mi ní ìgbà tó wá rí mi lọ́nà ẹ̀gbọ́n yín tẹ ní mi mọ́ mo wá ṣàfún Kazeem lówó. Kazeem máa ní wọ́n ní premier level àti máa ní yẹn wá lóun máa wá bí Kazeem ṣe bẹ̀rẹ̀ sí ní wá sọ́dọ̀ mi nìyẹn. Nígbà tó wá sọ́dọ̀ mi ó máa mọ tí màá ra nǹkan fún mi. Ó wá díjọ́ kó wá jókòó pẹ̀lú mi àwa jọ ń sọ̀rọ̀. Ó bá náà ẹ̀yin ò já ẹ̀yin ò mẹ́nu ẹ̀ ní ẹ̀yin ò mọ kíní kan ní nígbà àdúgbò jẹ nǹkan kan. Ibi tó wá ń sọ ọ̀rọ̀ páàkì èèyàn mo wá ní inú yẹn ti le gan ẹni tó bá mú wàhálà ni ó ní kò sí kankan ẹ̀gbọ́n. Màá tó wá sọ̀rọ̀ yẹn ṣá kò ju bí ọ̀sẹ̀ kan lọ bóyá gbé ẹrù èèyàn sínú cargo bag fún mi nìyẹn. Ó pọ̀ ní wọ́n bá díẹ̀. Màá tí mo rí màá tí mi rí ẹ̀rù bá mi pé irú kí lélẹ̀. Ó ní ẹ̀gbọ́n ẹ máa lò mọ́ fún yín ni mo ìgbà lọ́wọ́ ẹ̀ nìyẹn. Ìgbà tí mo wá gbà lọ́wọ́ ẹ̀ máa rò pé kí ní ìdẹ́ máa bàjẹ́ mọ́ mi lọ́wọ́ o. So máa sọ fún àwọn tàjọ́ ṣẹgbẹ́ àwọn náà wọ́n máa need. So mo ìbẹ̀rẹ̀ sí ní ta fún wọn ní díẹ̀díẹ̀ nìyẹn títí mo fi lò yẹn tán. So ìgbà tó wá di pé ìkejì mi wà yẹn mo wá fẹ́ ra aṣọ fún ọmọ kan tó wà lọ́dọ̀ mi nírọ̀lẹ́. Ọmọ wo nìyẹn? Ọmọ ẹ̀ Samson lórúkọ ẹ̀. Báwo ló ṣe jẹ́ sí yín? Ọmọ àdúgbò ni. Ọmọ àdúgbò ni. Aṣọ tí mo fẹ́ rà fún yẹn bí mo já ṣe dé láfẹ́ wá bí mo ṣe rí Bùsáyọ̀ nìyẹn. Mo dẹ̀ ti tó Bùsáyọ̀ máa tẹ́tíjọ́ wà ní tó ti lọ bí 2 months. Ta ló ń jẹ́ Bùsáyọ̀? Girlfriend mi ni. Okay. Ló bá ní níbo lọ Àdàmú wá ni mo wá ra aṣọ fún Samson. Ló bá ní ṣé mi nira tòun náà ni. Mo bá ní òkè kó má wọ̀rí. Ó wá ní ọ̀dọ̀ mi lọ́ọ̀ lòun náà dẹ̀ ń lọ. Mo bá ní kó àti Samson kan máa lọ sí. Bùsáyọ̀ yẹn á tó bí ọmọ ọdún mélòó? Ó rà àgbàlagbà ni kì í ṣe ọmọdé. Ó ti bí ọmọ ọdún mélòó? Ó ti máa lé ní bí i 33. Tó ti marry? Ó ti marry. Tó ti bímọ tẹ́lẹ̀? Ó ti bímọ. Ọmọ mélòó ló ti bí? Mi lè sọ pé ọmọ báyìí bóyá mẹ́ta mi. So bí mo ṣáà ṣe mo ra nǹkan tí mo fẹ́ rà bí mo ṣe wá sí ọ́fíìsì yẹn. Ìgbà tí mo wá sí ọ́fíìsì
mo jẹ́ àjà sí man àjọ mú kó tó gbà yẹn nígbà tó lọ sí láti láàfin wá yẹn mo wá Kazeem lọ mo wá sọ fún Kazeem pé Kazeem báwo ni mo ti ń wọ ẹ mo ní ìdí kan báyìí ṣùgbọ́n ṣá mo ti rí báwo la fẹ́ ṣe ló bá ní òkè kóun máa wá bá mi kì í má wọrí bóun máa bá mi pé ṣé kóun máa bọ̀ báyìí ni mo ní kó máa wá báyìí ó wá ní tó bá di alẹ́ nìkan bá go 8 kóun máa wá bó ṣe wá bá mi ní alẹ́ nìyẹn ọmọ yẹn mo ṣàṣẹ la lè jọ jẹun ìgbà tó dẹ̀ jẹun ó sùn. Oúnjẹ wo ló jẹ? Ó jẹ fùfú. Ta ló fún ní fùfú jẹ? Èmi náà mo fún un. Okay. Ó ṣà jẹun ìgbà tó dẹ̀ di alẹ́ bí Kazeem ṣe mú handkerchief yẹn bó ibi cover imú ẹ̀ báyìí èmi wà dì lọ́wọ́ mú mo èdè lọ́wọ́ mú bí Kazeem ṣe dì bó ibi gbé ọmọ ẹ̀ nìyẹn. Òṣìṣẹ́ yẹn àti Kazeem nìkan lẹ ṣekú pa? Ìkejì mi dé ẹsẹ̀ mú. Mi ìgbọ́ ẹ sọ̀rọ̀ sókè mi. Bẹ́ẹ̀ ni. Mi ìgbọ́ ẹ kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. ni. Òṣìṣẹ́ yẹn àti Kazeem nìkan lẹ pa? Bẹ́ẹ̀ ni. Kazeem nìkan lẹ ṣekú pa? Èmi àti Kazeem àti kejì mi ni. Níbo lẹ́yìn dìbò bó ni Kazeem dìbò ní kejì yín dìbò? Ẹsẹ̀ ni kejì mi dì mí. Èmi dọwọ́ mú. Kazeem kọ́ bọ́ọ̀lù yẹn ó dìbò? Ó di orí mú àti ó di orí mú báyìí. Kí lẹ forúkọ gẹ́fẹ̀ níyẹn lẹ́ẹ̀kan? Bùsáyọ̀. Bùsáyọ̀ ta ló ń jẹ́ dára sí mi? Òun dára sí mi kọ́ lórúkọ. Ẹ̀yin lẹ pa dára sí mi? Èmi ni mò ń pè ní dára. Ẹ lẹ ń pè ní dára sí mi. Mi ò rí rí bọ̀ ìgbà tó mo bẹ̀rẹ̀ pé lórúkọ ẹ̀ wá ní òun jẹ́ dára sí mi. Bóyá kíní kan mineral àbí nǹkan kan. Ìyá mineral mi. Ìyá mineral tó dára sí mi náà. Ìyẹn lẹ́yìn fi pè ní dára sí mi. Ṣùgbọ́n Bùsáyọ̀ gangan ló ń jẹ́. Okay. Now, gẹ́gẹ́ bí a ṣe gbọ́ nínú ìwádìí wọ́n sọ wípé kì í ṣe àkọ́kọ́ yìí tẹ́ máa ṣe ládùúgbò yẹn nìyẹn. Báwo nìyẹn ṣe jẹ́? Kazeem yẹn òun ló mú Kazeem tí mo sọ yìí òun ló gbé ẹrìn wá fún mi sínú báàgì nígbà tó dẹ̀ gbé dọ́dọ̀ mi tí mo rí ẹ̀rù bá mi mo wá gbà. Apá àgbo nínú ara èèyàn ni ara Kazeem gbé wá? ẹran ni ara ẹran. Ara ẹran. Bó ṣe jára ẹran yá ṣáà ní apá ibi tó jẹ́. Mọ̀ pé kò kìdá ẹran lásán ni èmi lè sọ pé. Mọ̀ bóyá itan ni o bóyá àyà ni bóyá ẹ̀yìn ni o. Okay. Àwọn wo lẹ wá ta báńṣì yẹn fún báwo lẹ ṣe tà èlò lẹ tà wọ́n? Àwọn tí mo tà fún. Ó yá ẹ dárúkọ wọn. Agbéfáwọ̀. Agbéfáwọ̀ bó nìyẹn wà? Ó wà ní ọyìn táì dìbí òkè ìdóṣà. Ó yá ẹ máa dárúkọ wọn gbọ́. FM. Ẹ dárúkọ ẹni yẹn sọ bí tó wà ó yẹ máa sọ lọ́bẹ̀. FM wà lágbọ́ka. Okay. Ifáàdìó ìyẹn náà wà ní àgọ́ka. Ifákóredé ìyẹn náà wà ní sáìdì inú àgọ́ka bẹ́ẹ̀ náà lọ́nà wà. Ó yá ta ló tún kù? Lẹ́yìn ewé ìyẹn wà ní sáìdì tó kù. Ẹni tí wọ́n sọ wípé tẹ ló wá bá yín pé ẹ fẹ́ òun nídìí èèyàn yẹn ta ló nítàn? Òun náà ní Ifákóredé. Ṣóun lẹ ti kọ́kọ́ ta ara èèyàn fún tẹ́lẹ̀tẹ́lẹ̀? Òun èyí tí Kazeem gbé wá ń gbà yẹn. Ẹ ti kọ́kọ́ tà fún tẹ́lẹ̀tẹ́lẹ̀? Òun ni mò ń tà fún tẹ́lẹ̀. Ṣóun ta ló wá bẹ̀ yín lélẹ̀ tẹ́ fẹ́ tẹ́ pa yìí? Òun náà ló wá padà bẹ̀ wá lélẹ̀. Ifákóredé ló wá padà bẹ̀ yín lélẹ̀ tẹ́tẹ́. Ṣé gbogbo jọ wà nínú ẹgbẹ́ kan náà nàbí báwo ló ṣe mọ̀ yín báwo lẹ ṣe? Ẹ máa jọ wà lágbọ́ka ni. Okay. Sọ àdẹjọ́ ń ṣe mítìnì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. Ìgbà tó yà là bá wọn ṣe mítìnì. Kí ló tà ìbá wọn ṣe mítì mọ́? Irọ́ adìjìnà síra wa Okay. ní mi àṣẹ bá wọn ṣe mọ́. Mélòó ni Kazeem ti gbé kíní èèyàn wá fún yín? Ẹ̀ẹ̀kan ṣe yẹn náà ló gbé yín wá fún mi kò dẹ̀ gbowó lọ́wọ́ mi ó kò tó pẹ́ ẹ̀gbọ́n mo fún yín. Ẹnìkan sọ wípé nǹkan wà tó jẹ́ pé ti gbé wá sínú ike fún yín rí tẹ́lẹ̀ tẹ́ pẹ́ sọ pé ẹ sọ fún ìkejì yín pé ẹ ti lè ta 10,000 ta 20,000 báwo nìyẹn ṣe jẹ́? Kò sí. Ó yá ẹ sọ̀rọ̀. Ìjọ́ tí mo dé ìjọ yẹn ó máa ní kí wọ́n ti bá ti lọ sí ibi tí mo gbé lọ́tà ó máa ní kí wọ́n já ewé bọ̀ ó máa ń jẹ́ owó yẹn wá fún so ó máa gun ó ṣàrẹ̀ ló máa gun lójú. Ẹ dúró. Ló máa gun bá ti wá gun débi. Ẹ má bínú ó yẹ sọ̀rọ̀ ẹ mú. Ìjọ́ tí mo dé tí mo wà lọ́tà ó máa ń pè mí kí wọ́n já ewé bọ̀ Okay. ó máa ń jẹ́ owó yẹn bọ̀ so bàtí máa jẹ́ owó yẹn wá fún sá Okay. ó wá ó ṣàgókè ó sọ sínú ogun pẹ̀lú ewé yẹn Okay. ìgbà tó gún máa gbà kí ni nǹkan tó ń ṣe wá gbé fún mi wá ní kí n máa bóun gún lọ máa wò máa là kí ni eléyìí níta ó ṣáà ti pàtó ṣé tó ṣọṣẹ yẹn tó pàtó parọ́ ẹ sọ fún mi díẹ̀ máa ń fọṣẹ yẹn wẹ̀ wá ní báwo ìgbà tí mo ti wá lọ tí mi máa ń wá bí a ti bá lọ sọ́tà bẹ́ẹ̀ mo lè lọ bí ọ̀sẹ̀ méjì
kí n wá sábẹ́òkúta àbí kí n lọ sẹ̀kan lọ́tà kí n wá sábẹ́òkúta tí bá ti ohun tí bá ti débi wé ní báyìí ọjọ́ kìí gbọ́dọ̀ gbéra mo gbọ́dọ̀ padà sí Ọ̀tà ni so ló bá ní ṣé mi mọ̀ pé nǹkan báyìí ló wà nù nǹkan báyìí oníṣẹ́ mi ríṣẹ́ ni mo ní mo ríṣẹ́ oye ibẹ̀ mo ti wá gẹ̀ẹ́tì pé ó ń lo ibẹ̀ mo ti gẹ̀ẹ́tì pé ó ń lo ẹran yẹn lẹ sọ wípé Kazeem ti gbé wá forí tó gbé sínú ike. so ló wá sọ pé òun máa ń ta ni pé ó wá dárúkọ ìjọ yẹn tí mo rárá gbà yẹn èmi tí mo ti dárúkọ Àdìó gbogbo àwọn tó dárúkọ mo ti dárúkọ èèyàn mẹ́ta mi ń gbà yẹn. ló ṣàlàyé fún yín tẹ́lẹ̀ máa nìyẹn. bọ́ tẹ́lẹ̀ yẹn iṣẹ́ yìí mọ̀ wípé iṣẹ́ tó mú ṣe nìyẹn pé ká fi ẹran ara èèyàn ṣe ètùtù bí a ká fi ṣáájú rádà. irọ́ mi ò mọ̀. mo tó tẹ̀lé wá mọ̀ yẹn kí ló dé pé kejì ń ṣàkíyèsí pé nǹkan tó ń ṣe òkú. ìgbà yẹn mo ti ń fún wọn ní ìgbà tó bá di pé Fákúrẹ́dé wá pè mí jọ́ kan ó pè mí mo dé wà lókè kò mo ṣiṣẹ́ lọ́wọ́ ni ló bá ní mo wà lọ́tà àjọ yẹn bóyá pè mí bí ó ṣe pè nìyẹn Fákúrẹ́dé mímú aṣáájọ sọ̀rọ̀ wá ní ìkejì ẹ̀ńkọ́ mú nìyẹn sí ní Abẹ́òkúta mo wà ní Ọ̀tà báyìí ló bá ní kíkẹ́ kókó mo ní àṣẹ ìní nọ́mbẹ̀ lọ́wọ́ ló wá ní nọ́mbẹ̀ lè lóhùn sí i má bínú kí ní kó pe òun ó ṣàfi kọ́ọ̀lù dàmí láàmú gan bàtí má ṣe tán lọ́wọ́ ìrọ̀lẹ́ mo ṣe wọn á pè lè pé ọgbẹ́ni Fákúrẹ́dé ti pè mí pé ó ní kó pe òun mo ní kó sèfù nọ́mbẹ̀ fún máa dàmí láàmú mọ́ èmi bí mo dẹ̀ fún mi kí Fákúrẹ́dé náà má ra kíní ẹ lọ́wọ́ ẹ̀ ní pé tá a bá lọ sí eré ọ̀dọ̀ fi ẹ̀yìn ọ̀dọ̀ Fákúrẹ́dé yẹn tá a bá lọ sọ́dọ̀ àwọn tó jẹ́ àwọn bíi babaláwo àwọn tó yàtọ̀ pẹ́lẹ̀ kan yẹn tá a bá lọ bẹ̀ tá a bá ṣe fàájì tá a bá ti ń bọ̀ Fákúrẹ́dé máa ń pè òun tó bá ti pé yẹn èmi ò sí bẹ̀ ọkọ̀ máa mú wọlé wọn jọ sọ̀rọ̀ tí bá ní kí ló bẹ sọ a ní irọ́ ó ń bèrè àwọn kọ̀ọ̀kan lọ́wọ́ tó ń ibẹ̀ mo ti máa ń gẹ̀ ti. ọ̀rọ̀ tí ṣé yìí ni kẹ́dàbí Táyé ọ̀rọ̀ tí padà Táyé yín sọ tí Táyé yín sọ sí kí lẹ fẹ́ sọ sáàrin yẹn ó ní Fákúrẹ́dé ti máa mú yín wọlé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí máa ń tọ̀ tẹ́ẹ̀kì ńláhùn fóun kí ló tẹ̀ láhùn fún kejì yín. mọ̀ pé òun ò fi taratara bá mi. mélòó lẹ ti ta ẹran èèyàn fún Fákúrẹ́dé. èyí tí Kazeem gbé wá fún mi yẹn pé mo bù fún un ó ti tẹ̀ mẹ́rin fẹ́ máa rà èyí tó wá ṣẹ́kù yẹn ni mo wá ń sọ pé báwo ni máa ṣe kínní mo á lọ bá Fákúrẹ́dé ńgbà yẹn Fákúrẹ́dé pé ẹ máa dà tó inú ọtí lẹ máa ṣe sí inú ọtí ni máa. ṣé Fákúrẹ́dé yẹn ló wá rán yín kẹ́ lọ mú èèyàn mí ìwà báyìí. bẹ́ẹ̀ ni òun náà lọ rán mi. ṣùgbọ́n wọ́n sọ wípé Fákúrẹ́dé sọ pé òun mọ̀ pé máa ń ta ẹran ara èèyàn òun kò fẹ́ mọ̀ bóyá lóòótọ́ àbí lódodo lòun ṣe ní kẹ́ gẹ́ẹ̀tì wá. ẹ ṣe tòótọ́ Fákúrẹ́dé ìgbà tèmi àjọ ń ṣe mítì tẹ́lẹ̀ ni ìgbà tó ga ti dènà síra tá àjọ ṣe mọ́ tá a bá lọ pàtì tá a bá pàdé bóyá máa ń ṣe pẹ̀lú wa eléyìí dẹ̀ ìgbà tèmi tó bá lọ pàtì Ọ̀tà lèmi wà òun máa ń ṣe làwùlàwù bíi bóyá kó máa fi hàn Ifá tó kájọ máa ń jò kájọ máa mọ ti ṣe fàájì mọ́jú tá a bá lọ pàtì tá a bá pàdé ní pàtì wá di pé ọ̀rẹ́ àjọ ṣe mọ́ òun ò jókòó pẹ̀lú wọn mọ́ ibẹ̀ ni kò sínú ibẹ̀ mo ti sọ fún mi pé kó ṣọ́ra pẹ̀lú Fákúrẹ́dé ìgbà tó fi mú mi yẹn mo bá ti gẹ̀ẹ́tì ọ̀rọ̀ ẹni tó wá bá wọn bí ọ̀dọ̀ àwọn tó mú mi jọ yẹn kí wọ́n forúkọ wọn ní màá rán torúkọ wọn Àgbẹ̀kọ̀yà ìgbà tí Fákúrẹ́dé wá bá mi tó ní àwọn máa ṣe bákan àwọn máa ṣe bákan ibẹ̀ mo ti gẹ̀ẹ́tì mo ti fi ọ̀rọ̀ ẹ̀ mú pé oye ọ̀rọ̀ ẹ̀ ni Fákúrẹ́dé fi wá ní òun mọ̀mọ́ fún tó bá kejì mi sọ òun wá sọ pé kò sọ níwájú àwọn ọ̀dọ́ yẹn pé òun ti ra nǹkan báyìí gbogbo ìgbà yẹn lè dẹ̀ ti sá èmi lọ́wọ́ kọ́ mú gbà yẹn màá ní gbà tí supo tí ọlọ́pàá ṣáà mú yín tó mú ẹni tó wà ní ṣáàjì kéèsì mi tó fi mú mi yẹn wọ́n ní tí ó yọ bá rí kejì mi gbogbo ọ̀rọ̀ yìí ó máa wọ̀n gédégbé. bóyá Táíwò ṣé nǹkan tí ẹ̀ ń gbìyànjú Kẹ́hìndé jàre ẹ ṣe tẹ́ ń gbìyànjú láti sọ ní wípé Fákúrẹ́dé yẹn gangan ẹ̀yin àtẹ̀tí máa jọ ń tẹ̀tí máa jọ ń rà ìyẹn ẹran ara èèyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀. bẹ́ẹ̀ nígbà tí Kazeem gbé wá fún mi. nígbà tí Kazeem gbé wá. ó gbé wá fún mi gbà wọ́n ló sọ pé kí n pé ọtí ni inú ọtí ni kí n. a ti tó ẹ̀mélòó tí Kazeem ti gbé wá. ẹ̀ẹ̀kan sí yẹn náà ló gbé wá fún mi. so ẹ̀ẹ̀kan sí yẹn náà lẹ́tà fọ́pọ̀lọpọ̀ àwọn tẹ́ dárúkọ yẹn. mo bu díẹ̀ ni. ṣe ẹ̀ẹ̀kan yẹn náà lẹ́tà. ẹ̀ẹ̀kan ó ti wà nù ké nínú ọtí lọ́wọ́ mi lé ó ti wà lọ́wọ́ mi nínú ọtí lé tó ń bá ti ta. báwo lẹ ṣe wá ṣe kí lẹ korúkọ girlfriend sí yín yẹn. Bùsáyọ̀. bá lè ṣe wá ṣe ilé ara Bùsáyọ̀. Kazeem ní oko òwú ní aláì màá bá yín gbajẹ́ wà ọwọ́. ló ń jẹ́ gbajẹ́ wà. owó òun abámi gbowó ẹ̀wà. ọwọ́ ọyá bí ọwọ́ lẹ sọ́dé. ọwọ́ àti ọkàn
so àti orí ìgbà tílẹ̀ mọ́ orí yẹn ti wà nínú báàgì ọwọ́ yẹn àtọkàn yẹn mo á da ọtí sí wà nínú ike so pẹ̀lú àwọn tí ẹran díẹ̀ wà nínú ike ọ̀dà ọwọ́ ẹyọ kan yẹn mo á mú yàn má lọ tà fún ẹni tó sọ pé òun ní ìdẹ. ta ló ní tọ̀? Kaolack. Kaolack. kí lẹ pé? Kaolack. ta ló ń jẹ́ bẹ́ẹ̀? ṣé wo ló ń ṣe ìlú wo ló wà? àfa Abẹ́òkúta ń bẹ̀ náà ló wà. ok apá abúlé Abẹ́òkúta. sáìdì tó toró yẹn ló wà. ok mo á tà fún èló lẹ tà? 50,000. ìgbà tí mo á tà fún ní ẹyọ kan tí mo mú lọ fún mo tà fún ìgbà tí mo á tà fún tí mo wá ń bọ̀ mo á gba ọ̀dọ̀. ẹsẹ̀ ń kọ́ bí ẹsẹ̀ ẹ wà? gbogbo everything ni Kazeem ti kó lọ. ìgbà tí mo á tà fún yẹn mo wá lọ bá Fakorede pé ó ti wà ńlẹ̀. ẹ lọ bá abẹ pè lórí fóònù? mo lọ bá lọ́fíìsì. níbo lẹ ti bá? ó wà lọ́fíìsì ẹ̀. ok wá ló ti wà lẹ̀ kí ló wá sọ? wọ́n wá ní òkè tó bá di nírọ̀lẹ́ máa lẹ pé kí n má wọ̀rọ̀. so gbogbo èló ni Fakorede fún yín? kò tí ì fún mi lówó ó náà ènìyàn ló máa sanwó. so ìgbà tó wá di ọwọ́ ọ̀rọ̀ lẹ́yìn èmi dẹ̀ ń lọ bì kan máa sọ fún kejì mi pé kó yẹ ká máa lọ kejì mi ní ara ń gbé kí n jẹ́ kí kóhùn rí Fakorede máa nókè tó bẹ́ẹ̀ mi ṣe lọ bí tèmi ń lọ nìyẹn. ìgbà tí mi á lọ bí tèmi ń lọ yẹn tó wá pẹ́ o mo wá pe ìkejì mi ìgbà tí mo pè ó gbé kọ̀ mo ṣàbẹ̀rẹ̀ sí ní pé wá gbé kọ̀ wá ní kí ló dé Kẹ́hìndé má dà mí láàmú mo dẹ̀ máa lọ ń tiẹ̀ máa gbé ọ̀rọ̀ yẹn ti ṣe ségesège mo á pe Fakorede sọ pé Kẹ́hìndé kinní kan gbá yẹn Fakorede sọ bẹ́ẹ̀ ó ní òun ti fi kejì mílẹ̀ sọ́hun mo kí n má pe nọ́mbà òun ara òun mọ̀ pé irú iṣẹ́ tẹ̀ ń ṣe nìyẹn bá náà Fakorede síbẹ̀ náà lẹ sọ pé kí n ṣe nǹkan báyìí wá àti báwo kílẹ̀ tó wà ń sọ yìí mo bá ní mo mọ kankan o tẹ bá fẹ́ yẹ kó fẹ́ sọ̀rọ̀ yẹn kí n lọ wá 2 million naira wá. ọlọ́run sọ bẹ́ẹ̀. ìyẹn Fakorede tó mú kọ́ọ̀tù fóònù yẹn mo bá padà pélé bá ní má pè mí fẹ́ má pè mí ara má pè mí fímílẹ̀ bóyá sọ fímílẹ̀ yẹn mo rí pé nǹkan ti ṣẹlẹ̀ mo ń kó bẹ́ẹ̀ ni. nígbà tí òun pè Táíwò nígbà tí Kẹ́hìndé pè tẹni kó filẹ̀ kí ló ń ṣẹlẹ̀ nígbà yẹn? owó gbà yẹn àwọn Àgbẹ̀kọ̀yà ti mí nígbà yẹn ọwọ́ wọn ni fóònù wà. ọwọ́ ta ni? ọwọ́ àwọn Àgbẹ̀kọ̀yà ni fóònù wà. ok bàtà wa ṣàgbékọ̀yà ló fún yín fóònù tàbí ń gbé kọ́ọ̀lù ẹ̀ ní. tí a bá jọ sọ̀rọ̀ tó bá ti pè mí tó bá ti bá sọ̀rọ̀ tán báyìí àwọn máa mú fóònù lọ wọ́n lè lọ síwájú lọ́hùn tó bá tún ti pè padà káwọn kan tó mú wá fún ó lè ti kọ́ọ̀tù wọ́n wá bèèrè pé ṣé mo lówó lórí fóònù àwọn yẹn wọ́n á pè padà tó bá ti wá pè padà yẹn tó mo wá ń dé ọ̀gbẹ́ni àwọn Àgbẹ̀kọ̀yà máa ń sọ̀rọ̀ lábẹ́lẹ̀ pé sọ́kùnmọ̀ àní bí àpàlọ́ kọ́dà ìtòsí ilé ọ̀dọ̀ wa ń bẹ̀ wá bá mi bẹ̀ so màá ní ẹmu àlọ́dọ̀ ìyá alágbájá báyìí mo mọtí lọ́wọ́ ni mo sì fàájì lọ́kọ́ bá mi bẹ̀ á ní apábọ́lù òun bẹ̀ kí wá bóun lé kí wá bóun lọ́fíìsì mo ní wá bá mi bẹ̀ á tún court tó bá tó tóbi 30 minutes ra wọn á ní tó kúrò bẹ́ẹ̀ ni mo níbẹ̀ mo sì wá bá mi so àwọn yẹn máa ń sọ̀rọ̀ lábẹ́ ọ̀rọ̀ táwọn yẹn máa ń sọ lábẹ́ ọ̀dà pé yẹn lòún fi gbọ́ gbé ìtàn yẹn pé kíní ẹ̀ ti àṣírí ti tú bí láwọn kọra fún pé ọ̀gbẹ́ni tó bá tilẹ̀ wá mádàmú láàmú rárá. ọmọ tí ẹ lè ṣekú pa yìí ṣé mo ya ṣé mo bàbá ẹ. mi ì mọ fámìlì a tó bí ọ̀sẹ̀ mélòó lẹ ti ń bára yín ṣe. a di tó bí oṣù méjì. gbọ́dọ̀ sọ fún pé àwọn ọmọ òun wà. ẹ̀rù tó kú wà lọ́dọ̀ àwọn ẹbí ọkọ òun. ẹbí ọkọ ọmọ olúgbó gángan lòun. ọmọ olóòkè ni. gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ sílẹ̀ àwọn tẹ́ sọ pé ta kíní fún ìtẹ́ bá rójú wọn ṣe lè tú ọ̀rọ̀ ìsọ. lágbára Ọlọ́run. èmi gan máa sọ. lágbára Ọlọ́run. lórí ìgbà tí wọ́n fi mú mi yẹn mo jẹ́ kó yan pé tóun bá dé gbogbo ọ̀rẹ́ ló máa sọ bẹ́ẹ̀. kí lórúkọ yín lẹ́ẹ̀kan sí? kí lórúkọ yín? Kẹ́hìndé. Kẹ́hìndé kí ni? Yémítán. ẹ̀yin kọ́? Táíwò Yémítán.